òfin tiwọn kété wọ́n ń wọ̀ ní ọ́fíìsì wọn wọ́n ń wọ̀ lọ everything ní bí wọ́n bá kódà president wọn a máa wọ̀ jókòó ní orí àga wọn àwọn ikú náà dẹ̀ máa ń wọ̀ so ó dà bẹ́ẹ̀ bí gómìnà wa Sanwó-Olú Ṣèyí Mákindé ṣe pa ní àṣẹ ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ni inú mi dùn síbẹ̀ kí àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtẹlẹ́sìn ìbílẹ̀ ká máa wọ̀ ní ọjọ́ yẹn sẹ́yìn pọ́jọ́ Friday náà fi máa ń wo gbogbo ilẹ̀ Yorùbá fi máa ń wọ aṣọ ìbílẹ̀ tẹ́lẹ̀ pé tó bá ní nínú ilé ṣùgbọ́n bó ti wá jẹ́ pé òfin làwọn yàn láàyò yẹn inú mi dùn síbẹ̀ so á tún jẹ́ kí àwọn tó tún ṣiṣẹ́ òfin kí ajé tí wọ́n ṣe kíni kó tún gbèrú sókè sí ara nǹkan tá à ń sọ nìyẹn àwọn nǹkan tẹ́ bá ń ṣe ó máa jẹ́ káwọn kan tí wọ́n ti gbàgbé àwọn tó ń òfin sìn àwọn èèyàn fẹ́ ṣe mọ́ kété tá a dákọ̀ ní sì tó dá òfin ti Ghana báyìí nìsín tẹ́ bá wo ibi tí wọ́n ti bọ́ sí hun títí wá náà ni wọ́n ṣe hun ṣùgbọ́n nígbà tó lọ́n fẹ́ gbé ògo fún àwọn tí wọ́n aṣọ yẹn aṣọ àtijọ́ tí ò tiẹ̀ yẹ ká wọ̀ mọ́ ẹ lọ wò ó sì báyìí tẹ́ bá fẹ́ wọ kété ẹyọ kan kété 500,000 wà 1 million wà o. ìjọ tí mo ti tẹ́mi náà tẹ̀ ní kémi náà tẹ̀ wò ó kémi náà. níbo. bá ní mo bá mi wípé mo fẹ́ ra alábàáṣẹ́ pé ó bẹ̀rẹ̀ láti 700 mo ní 70,000 Nàìjíríà ordinary top. ṣé àwọn èèyàn. ó yẹ pé àṣà tí tilẹ̀ Yorùbá gan ó tún wà òkè ju mo ní àkọ́dà kó wà débẹ̀. so onú mi dùn síbẹ̀ ní ìjẹta or last week ní Ghana bí àwọn èèyàn pé ẹni tó máa rán kété yẹn university graduate ni wọ́n béèrè pé kí ló gbé débẹ̀ tó fi rán aṣọ yẹn wọ́n dẹ̀ béèrè pé kí ló fi bẹ̀rẹ̀ ó sọ iye owó tó fi bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ẹ wo award tó ń gbé tẹ́ bá wo TV níjẹta aṣọ ìbílẹ̀ ni o so bí gọ́vnà Ṣèyí Mákindé àbí sẹ́mi gbọ́dọ̀ mú gbọ́ tiẹ̀ bó ṣe ṣe inú mi dùn síbẹ̀ so ó máa tún mú encourage bá gbogbo àwọn tí wọ́n ti ń ṣe irúṣẹ́ òfin hunhun tẹ́lẹ̀ tí wọ́n ti gbàgbé pé ẹ wo ọmọ mi àlóhùn ò lè ṣe mọ́ bàbá ìyá àpòlùkù sórí ló ti dowó yìí o so inú mi dùn sínú nǹkan bẹ́ẹ̀. ẹ jẹ́ káwa máa fi lè káwa máa fi ṣe ìlọ ká dágbére lórí ètò lẹ́nu pé ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ tó tún máa bá wa pàdé lórí ètò Ojútólé wà ẹja dágbére látọ̀tún. tó ẹ ṣe gbogbo ẹ̀yin olórí wa nílùú Nàìjíríà ẹ jọ̀ọ́ gbogbo àwọn nǹkan tá a ti mẹ́nu bà nípa bí gómìnà president Amẹ́ríkà ṣe ń lé àwọn ọmọ wa padà ẹ jẹ́ ká fi eléyìí ẹ jẹ́ ká fi